gbogbo bí náà ti máa ń wá ná ọjà wa léètọ́ pé nígbà tí ọjà ọ̀hún tí ọjà jẹ́ orí ọjà gbogbo Òkè Ọba pátá bẹ̀rẹ̀ láti orí Àgbèrè ni Olóde ni Ògùnjà ni nǹkan ni tí ò tí ì sọjà ní Ògbúrò ni a máa ń kó ọjà tí èyí má Ìdèjì kò tí ì sí ọjà lé Ìdèjì Ògbúrò ni a máa ń kó ọjà wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tó di pé ọjà wa di pé òǹkàlùkù ń tẹ ọjà ni ó ń di pé òǹkàlùkù náà ń nájà ní àdúgbò rẹ̀ ọjà Ògbúrò ni ọjà nàmbà 1 ní gbogbo Òkè Ọba síwájú èyí ọjà Ìdèjì àti gbogbo ọjà yòókù. Ọjà Owódé jẹ́ ọjà àdáyébá nílùú Ògbúrò tí wọ́n sì máa ń ná ní ọ̀rọ̀ ọ̀hún ìyẹn jọ́kàrùn-jọ́kàrùn. Ọjà yìí wà ní ìjọba ìbílẹ̀ Ìwó tí àwọn olùtajà àti olùrajà sì máa ń wá láti ìlú sí ìlú láti wá bá wọn ná ọjà náà. Orí ìkànnì ATM Media TV náà lẹwà tẹ́ tí ń wò wá tẹ́ tí ń gbọ́ wá. Ẹ bá wa dá sí lábala àríwísí ìyẹn comment section. Ọjà tó wù yín tẹ́ ẹ fẹ́ tún mọ̀ nípa rẹ̀ tẹ́ ẹ fẹ́ jẹ́ ká lọ. Ẹ gbọ́rọ̀ lẹ́nu ọ̀kan nínú àwọn alákòóso inú ọjà náà àti àwọn tí wọ́n ń ta ọjà nínú ọjà náà. Ojú ọjà o. Àtàjèrè o. Àtàjèrè. Kí ló kọ yín sà? Orúkọ mi ni Ọmọọba Tajudeen Abanikanda Ọládìgbòlù. Nílùú Ògbúrò bí báyìí. Ògbúrò pọ̀ o, Ògbúrò ti ẹ̀gbẹ́ Ìwó ni Ògbúrò tá a wà torí Ògbúrò mẹ́rin ló wà. Ǹjẹ́ lè bá wa dárúkọ àwọn Ògbúrò tí ó wà? Ògbúrò eléyìí ni ìyá Ògbúrò tó jẹ́ pé ìpìlẹ̀ṣẹ̀ Ògbúrò tó jẹ́ pé náà tàtà gbọ́ ní Ògbúrò eléyìí. Ògbúrò eléyìí ni wọ́n lé ti túlẹ̀ mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ni tí wọ́n tẹ̀ ní. Ògbúrò kan bẹ tó wà ní iwájú Èjìgbò. Ọ̀kan bẹ ó wà ní Ìkẹ́ Ọ̀gbọ̀nmọ́ tó wà lọ́dọ̀ Ọ̀yọ́. Ọ̀kan bẹ ó ń bẹ ní Ògùn State. Àjọṣepọ̀ wà láàrin Ògbúrò mẹ́rẹ̀ẹ̀rin tá a máa ń ṣe ìpàdé ọmọ olóògbúrò lápapọ̀. Bàbá wa, inú ọjà wo la wà yìí? Ní ọjà Owódé Ògbúrò market. Ǹjẹ́ ó lóko míì tí wọ́n tún sọ ọjà tí a wà yìí? Ó kọ táwà gbọ́njú bá ní Owódé ọjà Ògbúrò léyìí tó ti wà láti láéláé tó jẹ́ ní ọjà àkọ́kọ́ ní gbogbo Òkè Ọba. Ǹjẹ́ lè bá wa sọ ìtàn tó rọ̀ mọ́ ọjà tá a wà yìí? Ìtàn tí mo lè sọ tọrọ mọ́jà ìpọ̀ torí gbà táwa wà kékeré tá a gbọ́njú bá ọjà ojú ọ̀nà ìyànà Ọbádá ní ìyànà Àgbèrè bí ní ojú ọjà wà ń gbà yẹn 1958 ní wọ́n mú fọ ọjà kó nígbà tí ilẹ̀ fún bí ní wọ́n gbé ọjà lọ sísàlẹ̀ nínú kòkó wà tóbi táwa wà kékèké tọ́pọ̀ àwọn náà dẹ̀ mú àdánjọ́ náà tán san oko kan tó gbé ọjà dé ibi àwà ní ọjà Tògbòrò Ètè ni. Nígbà tí a wọnú ọjà a rí i pé èrò pọ̀ nínú ọjà ìjà àwọn èèyàn máa ń wá láti oríko sílùú wá bá yín ná ọjà tá a wà yìí. Gbogbo ọjà ní gbogbo bí náà ti máa ń wá ná ọjà wa léètọ́ pé nígbà tí ọjà ọ̀hún tí ọjà jẹ́ orí ọjà gbogbo Òkè Ọba pátá bẹ̀rẹ̀ láti orí Àgbèrè ni Olóde ni Ògùnjà ni nǹkan ni tí ò tí ì sọjà ní Ògbúrò ni a máa ń kó ọjà tí èyí má Ìdèjì kò tí ì sí ọjà lé Ìdèjì Ògbúrò ni a máa ń kó ọjà wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tó di pé ọjà wa di pé òǹkàlùkù ń tẹ ọjà ni ó ń di pé òǹkàlùkù náà ń nájà ní àdúgbò rẹ̀ ọjà Ògbúrò ni ọjà nàmbà 1 ní gbogbo Òkè Ọba síwájú èyí ọjà Ìdèjì àti gbogbo ọjà yòókù. Bàbá wa, á tó bí ọdún mélòó tẹ́yìn ti wà nínú ọjà yìí? Èyí tí mo ti wà ní ọjà yìí torí pé ìgbà tí àwa náà jáde kò lé àwa fi ilé lẹ̀ ní 1976 tá a ṣe lọ tá a dẹ̀ fẹ̀yìntì kó tó di pa padà wà bá ọjà a fi ọjà lé nínú ìgbà tá a padà dé tá a parí iṣẹ́ lẹ́nu iṣẹ́ ìjọba làwa náà padà sí ilé láti mójútó oko bàbá wa torí àwọn talẹ̀ àwọn tójú oko bàbá wa táwa náà fi ń bá wọn nájà. Ẹ ṣé gan ni bàbá wa. Ǹjẹ́ ní ọ̀rọ̀ mi ní méjì mẹ́ta tí ẹ fẹ́ bá àwọn ará ilé sọ? Ọ̀rọ̀ tí mo fẹ́ bá wọn lọ́sọ̀rọ̀ náà ni ìgbìyànjú ẹ rí i pé àwọn nǹkan kan wà tó yẹ pé ìgbà tí wọ́n fẹ́ tẹ ọjà ní gáràjì níwò àǹfààní pé kò sí ará Ògbúrò kankan ní ọ̀dọ̀ bàbá Olúwo Tádé ṣe kọ́lọ́ bá ní forí jàn lọ́jọ́ wọn ó fi sọrí ọjà wa ọjà yẹn lọ́dọ̀ ẹ̀fẹ̀ máa forí gbá ọjà wa ní Ògbúrò lè tọ́ pé Ọlọ́run ló bá ní mú dúró tèrè pé jẹ́ ọjà wa lẹ́ẹ̀kan fi ọjà míì sí ìgbà torí pé kò sí ará Ògbúrò kan tí máa ń tòpàdé ń wò lọ́jà yẹn fi forí gbára wọn èyí tí ẹ̀bẹ̀ tí mo kà bẹ àwọn ará Ògbúrò àti Òkè Ọba lápapọ̀ ni pé àwa lá ní ọjà wa o èrò wa ní ìsìn pẹ̀lú ìrànlọ́wọ́ tá à ní nílẹ̀ tí ó kó bàbá tẹ̀mí wà títì tá a fẹ́ fi mú ọjà tá a fẹ́ fi sí express tó náà ọ̀pọ̀lọpọ̀ àti àwọn wá láti Ìbàdàn láti ìlú níwájú wọn nígbà bá ti rajà tán nínú Ògbúrò àti ní ọkọ̀ wọ̀ ọmọ ń jẹ́ wàhálà fáwọn ní wọ́n fi ń yàn pé ká mú ọjà wa ká sin sí ẹsẹ̀ títì ní express àwa náà dẹ̀ ń gbìyànjú kí ìjọba ọkùn alọ́ láti ràn wá lọ́wọ́ láti bá ní gbé ọjà wa sí ẹsẹ̀ títì ọjà tó burú. àǹfààní yìí bá ẹ̀yin ìjọba wa sọ̀rọ̀ fún ọjà wa nílùú Ògbúrò ojú ọ̀nà wa kò dára mọ́ rárá láti gbà wọlé sí bíbẹ̀ àwọn ọ̀nà kọ̀ọ̀kan táwọn èèyàn náà sì ń gbà gbé ọjà wá sí ọ̀nà bíbẹ̀ ọ̀nà yẹn náà dá mọ́ a fi àsìkò rọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n ràn wá lọ́wọ́ láti bá ní tún gbogbo àwọn ìtọ́ba yẹ kí wọ́n bá ní tún ṣe kí wọ́n bá ní tún ṣe Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Orúkọ mi ni Abdulaziz
Abíọ́dún. Kí ni nǹkan tí ẹ̀ ń tà nínú ọjà táwa yìí? Mo ń ta ráìsì àtẹ̀wà, àwọn olóyìnbó ń pè ní food stuff. Báwo ni ọjà sì ń lọ lọ́dọ̀ yín nípa ọjà tẹ́ ń tà? Èló lẹ̀ ń tà? Ẹsẹ̀ tó dára, àtàgbọ́ ẹ̀wà àtà ní 2000. Ẹ̀pà tútù ti jáde ń sìn àti ń tà ní 2500. Bẹ́ẹ̀ ní ráìsì foreign àtà ní 27. Lókà àtà ní 2000. Bọ́ bá ṣe gbórí wá náà la ṣe ń ṣe. Ọkà bàbà pupa àtà 12. Bẹ́ẹ̀ náà ni funfun soya beans mẹ́bẹ̀ 17, 18. So à ń tà mọ́ra wọn pẹ̀lú bí a bá ṣe ríra síra wọn ni. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu alákòóso inú ọjà náà àti bàbá lọ́jà pẹ̀lú àwọn tí wọ́n ń tajà nínú ọjà náà. Ibi báyìí láti sẹ́mimu ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá wa dá sí lábala àríwísí kẹ̀sì bá wa pín káàkiri a ó tún máa pàdé o ire.